àwọn kankan àtẹ pé ó yẹ ká jọ wòye sí nínú àṣà Yorùbá. Kí wọ́n bí ọmọ kan ní ìsìn kẹ́ wá ní ẹ fẹ́ lọ wo àkọsẹ̀jáyé rẹ̀. ọ̀rọ̀ tó wà nílẹ̀ kì í sọ̀rọ̀ èébú, ẹ jẹ́ a jọ gbé yẹ̀wò ni o, ká jọ wo aburú tí kìíní ti dálẹ̀ ni o. ọba tó lẹ́nu bíbá kì í sọ̀rọ̀ èébú, ẹ jẹ́ a jọ gbé yẹ̀wò ni, kì í sọ̀rọ̀ èébú rárá. ká la fẹ́ lọ wo àkọsẹ̀jáyé ọmọ. kí náà pè lákọsẹ̀jáyé ni pé kí lọmọ ìfẹ́ jẹ́, kí ni ó dì lọ́jọ́ ọ̀la. ọ̀pọ̀lọpọ̀ ilé ni kìíní ti dá wàhálà alẹ́ sí lọ́rùn o. ẹ jẹ́ má pẹ̀rẹ̀ wá nísìn. tí wọ́n bá wọ àkọsẹ̀jáyé ní ta máa wò gẹ́gẹ́ bí ta máa wò nù àwọn eré ìsìn àwọn sinimá ta máa wò ni pé wọ́n ó pè babaláwo. wọ́n ti ń ṣe náà ní ìsìn, ẹlòmíì ọgbọ̀n máa lọ́dọ̀ wòlíì, ẹlòmíì ọgbọ̀n máa lọ́dọ̀ ọ̀fọ́n tí ń gbèrè láàfa. ẹ gbọ́n máa lọ bẹ̀ babaláwo gbé fàjànlẹ̀ wà kínní kan ló dífá fún kínní kan, nǹkan kan ló dífá fún kínní. nígbà tí ó bá sọ bọ̀ ọmọ yìí àkọsẹ̀jáyé rẹ̀ yìí ìgbà ni ó dì, àwo ni ó dì, ọmọ ológo ni, ọmọ nǹkan kan ni. bí wàhálà ọba wa fẹ́ bẹ́ẹ̀lẹ̀ torí ọmọ ọ̀tà kò tán yányán kọjá pé ìyàwó méjì mẹ́ta ni bàbá tó bí ọmọ ní wọ́n fẹ́. ìyàwó ta lákọ̀ọ́kọ́ ni ọmọ tóun bí lẹ̀ wọ́n ti wà àkọsẹ̀jáyé tiẹ̀, bọ́yá sọ pé ó lè ní ọjà, àìbọ́yá kò ní lówó, àìbọ́yá ọpọlọ rẹ̀ dọ́ta. eléyìí ti gba ká mọ́ ti rí àkọsẹ̀jáyé ọmọ tiẹ̀, ọ wà nù ìbànújẹ́ òun rò lọ́wọ́. ìyàwó kejì wa bímọ, wọ́n wá gbé fàjànlẹ̀ wà kíní kan ifá igbá wo kíní kankan igbá kankan. òun náà tún pé bóyá wòlíì bóyá ọ̀fọ̀n kan ló bá náà wò ọmọ eléyìí náà o ọmọ ológo ni o, yóò là yóò lu o, ọ̀nà rẹ̀ ọmọ là ní kíní kankan kódà ìràwọ̀ inú ẹbí ni ó jẹ́. ẹ dákun tí ìyáálé tí wọ́n sọ fún ọmọ tiẹ̀ orí ẹ̀ dọ́ta pé yóò ṣẹ̀rú ẹgbẹ́ rẹ̀ pé nǹkan ó le fún díẹ̀ lọ́jọ́ iwájú tó wá tatí pọ́n tó wá gbọ́ léhùn, gbogbo àná làjọ máa rí irú ìyáálé yóò wà lọ gbọ̀nà ẹ̀bùrú. òun náà tọ babaláwo míì lọ tí ò ní ṣe babaláwo tí ọmọ ẹbí wọn. ẹ dákun gbọ́ nǹkan báyìí gbọ́ nǹkan báyìí gbọ́ nǹkan báyìí gbọ́ nǹkan báyìí. ẹ sì mọ̀ pé gbogbo wa náà ẹ sì mọ̀ jẹ́ àgbàgbé pé àwọn ẹni aburú ń bẹnu ayé tí wọ́n sì ní nǹkan aburú lọ́wọ́. irú ìyá wọn wà lọ bẹ̀ yóò wà ní bàbá ń pè é bá ń ṣe gbá ẹ bá ń ṣàwo ẹ bá ń ṣe kòkó bàbá aṣáàsùn ẹ bá ń gbé kádàrà ọmọ yìí ẹ bá ń gbé fọmọ tèmi ẹ bá ń dá tọmọ tèmi pa sára rẹ̀ ló jẹ́ pọ́ ọmọ mi ọ̀ wà dídàkudà. kádàrà ọ̀sẹ̀ o ẹ mọ̀ jẹ́ atanra wa jẹ o torí ní mo fẹ́ sọ ní ìṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àfáà mi náà yóò tún sí mi gbọ́ o. kádàrà ọ̀sẹ̀ o ó lè mọ̀ ṣẹgbà náà ibi tí ó yẹ kéèyàn ó lò gbà ni o. ẹ jẹ́ má pẹ̀lẹ́ wá ní ìṣẹ̀ ẹni tí wọ́n ní yóò jọba tí wọ́n pa kádàrà ẹ̀dà yóò jọba ń tòótọ́ ó lè mọ̀ jẹ́ lórí àwọn èèyàn tí láàká wọn pé ó lè jẹ́ lórí àwọn wèrè. ẹ dákun téèyàn bá ní normal èèyàn jọba tó bá lọ ya wèrè tọ́wọ́ fi sọ́gbà wèrè táwọn wèrè náà wá yàn gẹ́gẹ́ bí adarí sí ó ti jọba ọlọ́mọ ṣe ti abẹ́ o. sí àṣà yìí dá àbí ọ̀dá sọ yẹ ká tún máa tẹ̀síwájú lórí rẹ̀ àbí ó yẹ ká máa tẹ̀síwájú. eléyìí sọ̀rọ̀ ẹ̀sìn ẹ ń bá sọ pọ́rọ̀ ẹ̀sìn pé yáyàn kan bú ẹ̀sìn lélẹ̀ làákàyè ó ń tọ̀ kó pè ní ọ̀rọ̀ gbèsè ayé of life ni mo sọ̀rọ̀ nípa èyí. ẹ jẹ́ àjọ gbé yẹ̀wò ṣé ká tẹ̀síwájú lórí àṣà báyìí àbí ká fi lẹ̀. ẹ jẹ́ á pàdé ní comment section.